Yorùbá káre láyé. Àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn ńlẹ̀ Yorùbá wọ́n á ní èrò báyìí ń lọ bẹ́ẹ̀ gbẹ̀gìrì. Wọ́n ní èrò tó ṣe é ó sàn ju kó ṣe tán kó wá dà á pọn kó wá dàbámọ̀ lọ. Lámọ̀rin gbéke ó lọ rèé wẹ̀ lódò, ìwọ náà gbéke ó lọ wẹ̀ lódò. Má gbàgbé pé Lámọ̀rin lè mọ̀ wẹ́wẹ́ o, àmọ́ bọ́ọ̀ bá ti lè mọ̀ wẹ́wẹ́ bíi ti Lámọ̀rin bóyá báyìí lè kán lódò bóde báyìí lè gbé ọ lọ ó wá kẹni tí ó yọ lórí fá fún ọ̀rọ̀ Àlìwárọ̀kí ọlọ́pàá mẹ́ta. Ìbí gbogbo wa la sì mọ arákùnrin yìí. Àlìwárọ̀kí ọlọ́pàá mẹ́ta. Ìbá àgbà gbọ́n tó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí lórí ọ̀rọ̀ rẹ̀. Ó mà níyà òun ti kàn án lọ́mọ o lórí àwọn ìwà pálapàla játijàti tí ó ṣe máa gbọ́ títí tó ń wù lórí afẹ́fẹ́ lórí ayélujára. Àmọ́ wọ́n ní ẹnu oníkàn báyìí láti gbọ́ pọ̀ òun, ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́tá, ẹnu rẹ̀ ti gbọ́ fún ara yín. Ẹ wá gbọ́n tó wí, ó sọ àwọn ọ̀rọ̀ yìí fún àpá wa Chief Dr. Alifulany ló sọ̀rọ̀ yìí fún. Ó níyà àwọn ti kàn án lọ́mọ àtàwọn nǹkan míì tẹ̀fẹ́ mọ̀ nípa rẹ̀. Ẹja àjọ gbọ́ fún ara wa, ẹja gbọ́. Bàbá mi kódà gan-an mo fi Ọlọ́run búra nítorí àwọn nǹkan yẹn màámi ti kọ́ mi lọ́mọ rí, tó kọ́ mi lọ́mọ kí àwọn kọ́ mi lọ́mọ tọ́wọ́ ipá àwọn làwọn bí mi, àwọn dẹ̀jẹ̀ sí mi lérí àwọn kan tó ń wí àwọn ọ̀fẹ́. Èmi náà tún wò ó, èmi náà tún sunkún pèsè mi ní ń wí kìíní yìí, èmi náà tún sunkún àtúmọ̀ yíra mọ́nà nulẹ̀ tèmi ní ń wí kìíní yìí. Ìgbà tó yá tí wò pé mímọ́ èmi náà ò pé má mímọ́. Ìgbà tó tún wá pẹ́pẹ́pẹ́ àwọn náà tó wá pè pé ọmọ ẹni ṣèdí bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ká kó lẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì káwọn jẹ́ tún pé ọmọ yìí náà táyọ̀ ọmọ bá dà sí báwọn ọmọ tọ́sọ́nà náà ni wọ́n bá tún pè mí. Kì mọ̀ ṣe jẹ́jẹ́ kì mọ̀ ṣe kinní yẹn mọ́ kì mọ̀ ṣe kinní tí wọ́n bá fẹ́ káwọn onífẹ̀ẹ́ mi nítorí kinní yẹn. Ó mọ̀ pé wọ́n ní tí ẹ̀yìn àgbàlagbà ṣe máa ń pòwe pé tí kinní kan bá ti le ó ṣetán tí ogun yẹn fẹ́ ṣẹ́ nìyẹn, pé tó ogun bá ti lé ọ̀rá ìlú kó ṣetán tó ogun yẹn fẹ́ ṣẹ́ bẹ́yìn àgbàlagbà ṣe máa ń wí. Inú mi wá dùn wàláhì pẹ̀lú inú mi dùn gan-an tó ṣe pé wọ́n á mọ irú ẹ̀yin ẹ̀dá ènìyàn olóríire yẹn nú ayé tó ṣe pé umulikurunu la yasha'alu fil waga akhbaruhum indaliwaro Mahmud. Umulikurunu la yasha'alu fil waga, ẹni tí ó bá ní nǹkan kan tó bá súnmọ́ yín látara yín yóò dẹni tí ń ní. Bólówó bá súnmọ́ yín owó yóò ní tá kò ní dolo sí. Ẹni tí ó jẹ́ nǹkan kan láyé bá súnmọ́ yín yóò sì dẹni tí ń jẹ́ nǹkan látara yín. Ẹ̀yin náà wá ní akhbaruhum indaliwaro Mahmud. Tá bá wá ròyìn yín sọ́tún bá mi ta ròyìn yín sósì, ọpẹ́ náà yóò máa wá já sí níwájú Ọlọ́run. Bá sì ròyìn sọ́tún ta ròyìn sósì, ọpẹ́ náà ní já sí níwájú Ọlọ́run. Wàláhì umulikurunu la yasha'alu fil waga akhbaruhum indaliwaro Mahmud. Wàláhì béèyàn jẹ́ nǹkan kan láyé béèyàn sunkún wọ ọ̀dọ̀ yín ọmọ pé yóò rán ẹ̀rín jáde ni, béèyàn rán ẹ̀rín wọlé ẹ̀rín yóò tún dunnú sí ni. Igbe yẹn ń sunkún wọlé wọ́n sì ń dunnú jáde lọ́dọ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run. Àwọn èèyàn máa sunkún wọlé àìwá ní bẹ́ẹ̀ ní jáde mọ́ lọ́dọ̀ yín, Ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí yín pẹ̀lú ògo Ọlọ́run. Ìdùnnú làwọn èèyàn máa bá jáde lọ́dọ̀ yín tó bá ti ń bẹ́kún wọlé pẹ̀lú ògo Ọlọ́run. Wọ́n mọ̀ pé ìdùnnú náà lèmi náà bá jáde lọ́dọ̀ yín pẹ̀lú ògo Ọlọ́run. Ó sì rí pé gbogbo nínú Ṣakí wọ́n bínú sí mi. Ó fẹ́ kẹ́ bá mi bẹ̀ wọ́n, ẹ bá mi bẹ̀ àwọn bàbá, ẹ bá mi bẹ̀ wọ́n. Ọmọdé mẹ́kọ̀ọ́ jẹ́ kó mọ́ra lọ́wọ́ náà ni. Ẹ̀yin náà ẹ bá mi bẹ̀ wọ́n. Bàbá mi tí ń bá tiẹ̀ wá tí ọba tiẹ̀ ní jẹ́ nítorí ètò Òṣùpá gan ni màá fi wá. Ọmọ pé ohun tí mo ṣe lé ètò Òṣùpá yẹn náà ọmọ pé nǹkan tó lọ fà á ni ọmọ pé bí mo ti gbọ́ ọ̀rọ̀ yẹn kalẹ̀ mistake ńlá ni. But bẹ́ẹ̀ sì bá mi ṣàlàyé fún àwọn èèyàn tó ń bínú lórí gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yẹn náà pé
kì í ṣe pé bóyá èmi náà wàláhì kíní yẹn máa ń gbé mi wọ̀ bí aṣọ ni. Tó bá ti gbé mi wọ̀ báyìí mi ní lè control ara mi mọ́. Ó jẹ́ pé ojú oorun ló ti bá mi báyìí, tó bá ti dìde báyìí mo ń ṣe kíní yẹn ni. Wàláhì mo fọlọ́run búra. Ọkàn máa gbé mi bí ẹ̀mí pé mo sọ nǹkan báyìí. Wọ̀ pẹ̀lú ògo Ọlọ́run nísìnyí. Mọ̀ pé àdúrà ìyá mi náà ló gbà lórí mi. Torí ojú mi wá fi ká tí mo fi rí ká ọ̀dà ìpè ogun tá à ń sọ táyọ̀ fẹ́ yìí. A nídìí àti fílẹ̀ láti delete ẹ̀ náà. Gbogbo ẹ̀mí yòówù tó bá léwu kọ́ mọ wá nísìnyí, a máa control ara wa ni. Tó bá ti wá ẹ lè bá mi bẹ àwọn ayé. Àwọn wọ́n náà owó fún ara mi pẹ̀lú ògo Ọlọ́run tí ń fi wá. Torí owó tẹ́ send sí mi ní purọ́. Òun ló help mi tí ìbá sọ owó tẹ́ send sí mi. Òun ni mo fi jẹun. Wàláhì ní purọ́ fún yín. Oúnjẹ ni mo fi jẹ. Wàláhì tàláhì. Bọ̀ máa wọ́ náà gbogbo ọ̀nà ni máa wá. Nítorí n tún lè gbowó lọ yín mọ́. Ẹ ṣeun gan. Ọlọ́run ní dá yín láàmú. Bá mi, ẹ bá mi sọ̀rọ̀. Ẹ ń bínú sí mi. Àbí ìbínú sọ́mọ. Ká ní mo ti mọ irú yín ti pẹ́. Bí gbogbo nǹkan ìwọ̀n bá ti fẹ́ mọ wáyé gan kò ní wáyé. Ká ní mo ti mọ irú ẹ̀yin olóríire ẹ̀dá yìí ti pẹ́. Ẹ̀yin èèyàn ńláńlá. Ẹ̀yin tí Ọlọ́run gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ẹyin jù rẹ̀ nínú ayé. Ẹ̀yin tí ẹ̀ ń rí omi ẹkún, omijé lójú àwọn ọmọ ènìyàn nínú ayé tẹ́ sì ń nù, tẹ́ ń fi dùnnú síbẹ̀. Tọ́lọ́run lò fọmọ aráyé láti máa dùnnú. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ̀ ń bá mi bọ̀. Ẹ dákun, ẹ gbọ́ ibi tí àlùwárọ̀ kì í tó sọ̀rọ̀ dé. Lákọ̀ọ́kọ́ mo fẹ́ kọ́kọ́ mú àwọn ọ̀rọ̀ kan wá nípa àwọn nǹkan tó sọ yìí. Wọ́n sì máa bi ẹ̀yin onílàákàyè léèrè àwọn ìbéèrè nínú rẹ̀. Ṣé ká sọ wípé ọlọ́pàá mẹ́ta ó mọ̀ọ́mọ̀ ṣe ohun tó ṣeun ni? Àbí ká sọ pé ó rí nǹkan náà ní tòótọ́? Torí nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ yìí, ó ní ká ní òun ti mọ irú bàbá tó ń bá sọ̀rọ̀ yìí, ká ní òun ti mọ̀ wọ́n ti pẹ́ ni, ó ṣeé ṣe kí òun má gbé àwọn ìgbésẹ̀ tó ń gbé òun. Alákọ̀ọ́kọ́ ni òun ṣẹ̀ ń dé. Ẹlẹ́ẹ̀kejì ń bẹ ní wípé ó ní òun ò mọ ẹ̀mí tí màá gbé òun wọ̀. Ó ní tẹ́mi wá ti gbé òun wọ̀ ni òun kàn máa ń ṣe àwọn nǹkan náà dandan òun. Ẹ jọ̀ọ́, ṣé ká sọ wípé òótọ́ ló ń sọ ni àbí ká sọ pé ó fi ń ṣe content kóun náà lè máa pawó wọlé, kóun náà bá lè hàn lórí ayélujára? Ẹ jọ̀ọ́, ẹ̀yin làákàyè, mo mọ̀ pé gbogbo yín náà lẹ̀ ń fòye gbọ́rọ̀ mi, ẹ sì ń fòye bá ohun tí arákùnrin yìí sọ yìí, ẹ sì ń fòye bá a lọ. Ṣé rí àwọn nǹkan kan ń bẹ tó ṣe wípé èèyàn gbọ́dọ̀ mọ̀ pé kinní yìí ó dáa, kinní yìí àìdáa ni. Orókù la pè é. Wọ́n ní ta ní ògbẹ́jọ́ kú rẹ̀ tí yóò dunnú. Nígbà tó wò ṣoṣoṣoṣo tó ní ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ yóò kú lọ́jọ́ báyìí. Àwa wí tán ó wá níyà rẹ̀ ó kọ̀ ọ́ lọ́mọ. Àwa wí tán ó wá ní kí gbogbo aráyé kí wọ́n forí jì ọ́. Kọ́ bá wọn bẹ Saheed Òṣùpá, kọ́ bá wọn bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀, kọ́ bá wọn bẹ gbogbo aráyé pé ẹ jọ̀ọ́ o, ẹ forí jì mí o. Ṣé wọ́n ò rókò tó ṣe ni? Ẹ dákun, gbogbo tá a bá ṣe láyé yìí, ẹ dá kọ́kọ́ fi èrò tó dáa ká kọ́kọ́ fi pilẹ̀ nǹkan náà. Ká kọ́kọ́ rò wípé ṣé ohun mo fẹ́ dáwọ́lé yìí ṣé yóò sèso ore àbí kò ní sèso ore? Ẹ̀jẹ̀ báyìí ló ràn nínú bẹ́ẹ̀lì kálukú wa. Wọ́n sì ní ẹni àná báyìí lára ta. Inú mi wàá dùn wípé King Dr. Saheed Òṣùpá ò gbé ìgbésẹ̀ kan tó lè fẹ́ kó bá gbèsè ayé rẹ̀, torí pé bàbá yìí jẹ́ bàbá kan tó jẹ́ ẹ̀dá onínúure ni. Bẹ́ẹ̀ bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí ọgbọ́n ọmọ bíi tára rẹ̀ ti kù sí báyìí.
èrè báyìí lọ gbẹ̀gìrì o ní tá a bá ṣe ẹjẹ́ á máa rò dáadáa ká tó ṣe o bá tún ṣe ń lọ sí a máa jẹ́ kẹ́yìn lólùfẹ́ wa kẹ́ ẹ máa mọ̀ sí ire o ire o ire o.